Mo tún ti dé sórí ètò wa, ètò yín àtúnṣe Yorùbá. Èmi ọmọ yín náà ni o, wọn ò ní fẹ́ lòmíì ṣe mí, Yétúndé Olúwábùnmi Kẹ́hìndé Àìná. Èmi ọmọ Òdì Láfọ̀ṣẹ, ọmọ Ọ̀pẹ̀rọ Àkẹ̀sán baálẹ̀ ọjà. Èmi ará Ìlísà Ọya, ọwá mòjòkó jílẹ̀gbẹ́, ọwá rìn lẹ̀lẹ̀ mí tì, èmi ọmọ Adélé tejiteji. Kí ni mo mú wá fún wa lénìí? Ọ̀rọ̀ lórí àbùkù tó dé bá ààbò lórílẹ̀-èdè wa ni o. Ṣùgbọ́n kí n tó máa lọ, mò ń bọ̀ ná. Ààbò orílẹ̀-èdè wa. Ó lágbára. Àbùkù ti kàn án lọ́pọ̀lọpọ̀. Ó wá fẹ́ dàbẹ̀ ni pé ẹyẹ ò fẹ́ ké bí ẹyẹ mọ́, eku ò fẹ́ ké bí eku mọ́. Àwa èèyàn pàápàá a lè forí lébùsùn ká sùn wọra. Ìbẹ̀rù nílé, ìbẹ̀rù níta, ìbẹ̀rù nírìn àjò. Bí wọn ò bá jíyàn gbé, wọn á pààyàn. Bí wọn ò pààyàn, wọn á gé wẹ́lẹwẹ̀lẹ. Nítorí kíni? Nítorí owó, nítorí ọlà tí ò lè pẹ́. Ààbò ti sọnù lórílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n kí la fẹ́ ṣe? A ṣáà ní fi orílẹ̀-èdè wa sílẹ̀ lọ sórílẹ̀-èdè ibòmíì. Bàbá tiẹ̀ jáde tá a lọ, ilé làbọ̀ sí ní oko. Kò sí bá ṣe lè lọ tó, a máa padà wálé náà ni. Mo fẹ́ kẹ́ ẹ rántí wípé ẹni tó wà nílé ló máa kí ẹni tó ń bọ̀ pé ó káàbọ̀. Ẹni tó wà rìn àjò ló máa délé sọ fára ilé pé ẹ kú ilé o. Ẹ jẹ́ ká tún orílẹ̀-èdè wa ṣe nípa ààbò tó péjú, ààbò tó péye. Àwọn ọ̀nà wo ni àwọn ààbò wa fi máa ń mẹ́hẹ̀? Ọ̀nà tó pọ̀ lóríṣiríṣi ni o. Pàápàá ní àsìkò tá a wà yìí, ọdún ti ń lọ sópin. Ẹ má jẹ́ arìnrìn alẹ́. Ẹ má jẹ́ arìnrìn àjò tá a mọ̀. Ẹ má jẹ́ àgbé ìpè òjijì tó máa mú wa dìde láìròtẹ́lẹ̀. Ìwọ tó ń wówó òjijì, ẹni tí ò gbẹ̀fọ́ tó fẹ́ ká ẹ̀fọ́, ìwọ tó gbàlùbọ́sà tó ń fẹ́ ká ọsàn, ìwọ tó ò gbìn síbi tó ti fẹ́ ká. Ó wá gbé ẹ̀rọ ayélujára dání, ó pàdé èèyàn ń bẹ̀, ó kówó dání, ojú ẹ̀ rí regeje, ó wá pè ẹ́ pé kó wá kírun níbo síbo ó gbéra ó lọ. Ọlọ́run ní jẹ́ ká fi kú ṣèfàjẹ́ o. Ẹni tá a mọ̀, ẹ má jẹ́ a dá lóhùn. Ẹni tá a mọ̀ gan tọ́jọ́ ti pẹ́ tá a ti rí, tó bá pè wá, ẹ jẹ́ ká wádìí wò ká tó lọ. Bí ikú ilé ò pa ni, tó dé ò máa lè pa ni. Ọ̀rọ̀ ẹnu wa pàápàá ẹ jẹ́ ká ṣọ́. Mo lè gòkè, mo lè sọ, èmi ni mo tó báyìí, èmi ni mo jù báyìí. Mo ní bọ́n lé, mo ládàá lé, mo jẹ òògùn, mo ní nǹkan kan tẹ́lẹ̀ ikùn, irọ́ ló wà ń bẹ̀. Ẹ má jẹ́ ká fi ẹnu ara wa kó bára wa. Tá bá wà láwùjọ, ẹ jẹ́ ká mọ nǹkan tá máa sọ. Tá bá wà nínú ọkọ̀, ẹ má jẹ́ ká dá sí ọ̀rọ̀ tí ó kàn wá. Ibikíbi tí ìbáhùn tá bá fẹ́ lọ, ẹ jẹ́ ká sọ fáwọn tá jọ ń gbélé pé mò ń lọ síbi báyìí. Ẹ má wá jẹ́ ká ti ibi tá a lọ yẹn tún débi tá a dágbére. Ẹ̀yin ò ti ríbi tí ọ̀rẹ́ ti mú ọ̀rẹ́ lọ tán fi lọ ṣòwò rí ni. Ẹ ríbi tí ọkọ ti mú ìyàwó ẹ̀ tó pa nítorí owó. Ẹ ríbi tí ìyàwó ti mú ọkọ gan tó lù pa nítorí owó. Ààbò ti sọnù lórílẹ̀-èdè wa lọ́pọ̀lọpọ̀. Ẹ̀rù wa ń bà wá láti kúrò ní ìletò wa lọ sí ìletò bòmíì. Ibikíbi tá aago 6 bá bá wa, ẹ jẹ́ ká rò ká tó rìn. Àwọn ìyá tàwa, àwọn bàbá wa sọ fún wa pé kíbikíbi tá a bá wà, tá a bá ti tẹ́ àtẹ́wọ́ wa báyìí tá a rí lá ọwọ́ wa, wọ́n ní ká má ṣe kúrò ńbẹ̀ rárá. Wọ́n ní ibẹ̀ ni ká sùn sí. Nítorí wípé ewu wà lóko ló ń gẹ́ fúnra rẹ̀, ewu ni. À ń rìn lọ́sàn-án, à ń rójú ara wa. Ibi sì ń ṣẹlẹ̀, ká má tó wá sọ wípé alẹ́ òru láàjìn tá a rójú ara wa.
ọmọ ìyá méjì Táyé àti Kẹ́hìndé wọ́n ṣekú para wọn nítorí ọlà, nítorí ọrọ̀, nítorí owó. Kí là ń gbé tá à ń gbin gan? Gbogbo ẹ̀yin aláàbò orílẹ̀-èdè yìí, ẹ ṣàánú wa, ẹ ràn wá lọ́wọ́. Gbogbo àwọn tó yẹ kó ṣoríire, kó lálùbáríkà, mélòó la mọ̀ tán ti padànù nínú gbogbo àwọn tán pa yìí? Ẹ ṣàánú wa, ẹ ràn wá lọ́wọ́. Ẹ̀yin olólùfẹ́ mi nínú ilé, ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò bó bá ṣe yé yín sí. Ẹ jẹ́ ká tilẹ̀ jìjọ wò ó. Ẹ bá wa tẹ àtẹ̀ránṣẹ́ sórí ẹ̀rọ mi àti Yétúndé Kẹ́hìndé Àìná TV. Àwọn nǹkan tẹ́ rò pé a lè ṣe, ọ̀nà tá a lè gbà láti lè jẹ́ kí ààbò kó padà kó pójú òṣùwọ̀n tó pé lórílẹ̀-èdè wa. Ẹ ṣé mo dúpẹ́. Èmi ọmọ yín náà ni Yétúndé Olúwábùnmi Kẹ́hìndé Àìná lórí ètò wa Àtúnṣe Yorùbá. Mò ń lọ ná, màá sì tún padà bọ̀ lọ́jọ́ mìíràn, ọjọ́ rere. Ó dàbọ̀.